Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta. Mo kí gbogbo ọmọ kóòtù òjíire nílé lóko káàkiri gbogbo àgbáńlá ayé. Báwo lójú ọjọ́ ọ̀dẹ̀ ọ̀dà rí? Gbogbo etí tí ń gbọ́ mi ní wákàtí ọ̀wọ̀ yìí o. Ní gbogbo àyíká ìtẹ́wà bùwá omi lẹ́ẹ̀ máa gbọ́ o, àní gbọ́ bùwá àgbo. Inú ilé tí wọ́n bá ti ń pariwo ẹ bùwá àgbo, a jẹ́ pé àwọn aláàárẹ̀ wọ́n wà ńbẹ̀. Ṣùgbọ́n bí wọ́n bá ti ń pé bùwá omi nínú kéèyàn jẹ àmàlà àti ẹran ògúfe, àbí kéèyàn gba iyán tó gbóná fẹ́lẹ́fẹ́lẹ́ pẹ̀lú ọbẹ̀ gbẹ̀gìrì, kó fi ẹran ìgbẹ́ tó dọ́sọ̀ kó fi lé lórí. Àìsàn ní síwá o, ànírí ń gbé sọnù bí ò sí bí ọmọ. Ẹ wò mí, gbogbo etí tí ń gbọ́ mi ní wákàtí ọ̀wọ̀ yìí, ẹ jẹ́ a jọ kọ́gbọ́n lára dúkìá Ọlọ́run yìí. Àwọn bàbá wa ń pè ní ewé ètè pọnlá, àwọn kan máa pè ní ètí pọnlá, tàbí ewé orúkọ rẹ̀ tó tún pamọ́ ní ewé abèfà, abèfà gbúúrú, ètè pọnlá, abèfà gbúúrú. Gbogbo etí tí ń gbọ́ mi, ìfà owó, ìfà ọmọ, ìfà eré àkúbálẹ̀ ọ̀rọ̀ ló máa wọlé tọ̀ gbogbo wa. Orúkọ èmi ọmọ yín náà ní Lúkúmọ̀nù ọmọ Àyẹ́dàrí bàbá ọgbọ́n ọmọ ọdún àgbà. Ẹ dákun mo bẹ̀ yín, gbogbo àwọn nǹkan àmúṣagbèjì ara tá a ti fílẹ̀ lọ́lọ́kan ọ̀jọ̀kan, ẹ má máa dé mọ́lé, ẹ máa dán wò, bẹ́ẹ̀ lẹ́ẹ̀bà. Ẹ máa dán wò, ẹ máa dán wò, ẹ máa ṣe, ẹ máa ṣe. Àìmọye kọ́ọ̀lù láti gbà, àìmọye mẹ́sẹ̀gì láti rí, tí kálukú dúpẹ́ 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 dúpẹ́. Ìwọ náà tí mẹ́sẹ̀gì yìí bá kàn ọ́ lọ́wọ́, má dé mọ́lé, torí pé ẹni tí wọ́n bá pín fún, wọ́n ṣàdúrà fún, àdúrà náà sì sí lápá nínú ayé rẹ̀. Bọ̀dá, àǹtí, ẹ̀ ń sọ pé kí ni wọ́n ń wí? Ẹni tó bá fẹ́ kẹ́kọ̀ọ́ sọ pé kí ni wọ́n ń wí? Ẹ̀kọ́, a máa kọ́ ẹ̀kọ́ kún ẹ̀kọ́ ni. A máa kọ́ ẹ̀kọ́ kún ẹ̀kọ́ ni. Ewé ètè pọnlá, òun náà ní jẹ́wé ètè pọnlá. Àwọn mìíràn máa dà á pé wọ́n á ní ewé abèfà. Ewé ìwúlò, ó wúlò, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọ̀kà kún. Àṣírí pamọ́ sí ara ewé ìtọ́pọ̀. Àkọ́kọ́ àwọn àgbàlagbà máa lò bí bóyá béèyàn bá fẹ́ra kù, wọ́n bá fẹ́ mọ̀ pé sólóyún àbí òrò lóyún, wọ́n ní kó máa gbo ewé yìí sómi. Ẹ bá ti ń gbó, tọ́wọ́ bá ti yún, àwa máa fi ṣeré nígbà tá a wà ń kéékèèké. Ewé yìí bákan náà, ọ̀kápá pé bóyá èèyàn ní dúkìá tó fẹ́ tà, àbí èèyàn ní ṣọ́ọ̀bù, ó sì fẹ́ kí kájí ọmọ abúgbájẹ. Iṣẹ́ tí mò ń filẹ̀ fún wa yìí, má dé mọ́lé, má fetí gbọ́ o, dán wò. Kí ni wọ́n wí hàn? Dán wò. Ọ dúpẹ́ fọlọ́run. Dúkìá Ọlọ́run ni. Ewé ètè pọnlá, ètè pọnlá, tàbí tètè pọnlá, òun náà ní jẹ́wé abèfà. Ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tí tó bá jẹ mọ́ ewé tí má fẹ́ fi sílẹ̀,
èmi kì í kọ́ sí pé oògùn báyìí tẹ́tí rẹ̀ sì kọ́ kẹ́kọ̀ọ́ nù rẹ̀ àwọn àṣírí tí n bá sọ pé oògùn báyìí ewé yìí mu tẹ́lómi tún lò fún ọ̀nà rẹ̀ pọ̀ rẹpẹtẹ àṣírí tètè pọ́nlá díẹ̀ làásọ mẹ́ àṣírí ẹ̀ pọ̀ lọ jántìrẹ́rẹ́ ìdí nìyẹn tá a fi sọ pé oògùn báyìí rárá ṣùgbọ́n àwọn tí mo ń fi ilẹ̀ yìí àwòrò ni àwòrò ni àwọn àwòrò sì oríṣiríṣi o àwòrò tí ń fa ibi wọlé wá mẹ́ o ọ̀gbọ́n rí ayé wà nǹkan kan fìdílé tàbí kẹfìdílé nǹkan ẹ̀jẹ̀ àjọ kẹ́kọ̀ọ́ tí ń bẹ nínú ọmọ ọ̀dọ̀ àgbà ẹ máa bá mi ká lọ. Àríbá ọlọ́mọ mọ́mọ́ ríbá o, olùrìbá ríbá o, ìyá ayé mọ́mọ́ ríbá o, lẹ́kùn ọwọ́ ọ̀sọ̀ àti ríbá o. Olùrìbá ríbá ọlọ́mọ mọ́mọ́ ríbá o, olùrìbá ríbá o, ìyá ayé mọ́mọ́ ríbá o, lẹ́kùn ọwọ́ ọ̀sọ̀ àti ríbá o. Olùrìbá ríbá ìyá àtàlẹ̀ ní mọ́mọ́ ríbá o. Mo ní kẹ́ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kí ẹ fẹnu mẹ́nu kẹ́ fètèmétè ẹ yá mi létí tọ̀tún kẹ́ fi tòsílẹ̀ kẹ́ wá sẹnu kẹ́mú kẹ́ sẹnu kẹ́mú ẹ̀dá kẹ́ni jẹ́bẹ́. Dúkìá ọlọ́run yìí a máa ṣiṣẹ́ tọ́pọ̀ nǹkan fún wa ní part 1 lónìí ọṣẹ tètè pọ́nlá àṣírí ara tètè pọ́nlá ìpara tètè pọ́nlá ṣe rí ewé yìí àwọn àgbàlagbà máa fi sí odidi adìẹ jẹ ewé yìí èyí sọ etí àwọn èèyàn ti nà ewé yìí tí wọ́n bá wọ́n gbó wọ́n fèrè aṣọ funfun wọ́n á máa fi ṣe odidi adìẹ tí ó sì jìnnà ewé yìí ibẹ̀ yẹn kọ́ là ń lọ o ibi tó jingiri sí wà tá ń lọ o ẹ lọ wá ewé yìí kọ́pọ̀ ẹja ẹ wàá lọ wá ẹyẹ ẹja tòun tilé rẹ̀ ẹwà akọsàn díẹ̀ ẹjọ́ tó méje ọ̀gá tilé rẹ̀ ṣàǹgbọ́n mi yé ẹ̀gà ni o òun àtilé rẹ̀ ẹjọ́ tó méje ẹ̀kọ́ sí ọ̀gá gangan fúnra rẹ̀ àwọn èèyàn bẹ̀rẹ̀ lọ́wọ́ mi pé sí ààyè àbòkù òkú ni èyí tí wọ́n ti bà mọ̀ tó mọ̀ bíbà tó bá yá wọ́n ti pa wọ́n wá gbéra náà tó gbẹ òun là ń pè ní bíbà ọ̀gá gbígbẹ òun ní òtó méje odidi atare méje awọ ẹ̀tà awọ ẹranko kan ní jẹ́ ẹ̀tà àfìlè ẹranko kan tó wá ń jẹ́ ọ̀fàfà ẹ̀gbọ́n ọ̀fàfà àwọn ẹlòmíràn pè ní ọ̀wàwà ẹ̀fìsì odidi orí rẹ̀ ní ẹ̀fìsì eegun agbárí ìnàkí ni mo pè é o ìǹdà pé o gòrílà odidi agbárí ìnàkí ìwọ̀n bá lẹ́tọ̀ọ́ra gẹ́mbẹ́ o ìǹpẹ́ egun orí òkú èèyàn o ẹjẹ ńlá mọ́lẹ̀ dáadáa ń gbé egun orí òkú èèyàn o egun agbárí ìnàkí díẹ̀ àfìsì
kí lẹ wí kò jù bẹ́ẹ̀ lọ o ọyẹ ẹ bá mi jó ẹ ti jó ṣó ti jó tán àdá ẹ sì ń jó lọ́wọ́ ẹ. nígbà tí ẹ ti mú ewé yìí òun lẹ́ẹ̀fì tẹ́lẹ̀ apẹ́ ẹyẹ ẹ̀gà àwọn àtìlé rẹ̀ ẹ ti kó o sí ọ̀gà gbígbẹ ẹ ti kó o sí awọ ẹ̀tà ẹ ti fi sí ẹlòmíín béèrè pé ẹ̀tà yìí yọ pọ̀ tó bá wo ẹ jẹ́ kó fẹ̀ díẹ̀ kẹ́ fi sí orí ọ̀fàfà òdìdí ni kì í ṣe orí kankan lọ títí ojú janku báyìí náà lọ ẹgbẹ́ sí ọyẹ máa jó òdìdí àtàrí méjì ẹjọ tẹ̀bá wá jó tán tó bá jẹ́ pé ẹni tó ní ṣọ́ọ̀bù ni ní ọ̀rọ̀ ládé yìí ẹ wàá lọ wá tàǹgìrì ẹ wọ tàǹgìrì nínú ẹ pa nípasẹ̀ ẹ wọ̀ nínú ìgbà tẹ́ ti wọ̀ nínú ẹ wàá bu ẹbu yìí tẹ́lẹ̀ nù tàǹgìrì ẹ buyọ̀ lé lórí ẹ dì í ní òwú dúdú òwú funfun ṣe rí ẹnu ọ̀nà ṣọ́ọ̀bù yín ẹ gbẹ́ ilẹ̀ ńbẹ̀ nígbà tẹ́ ti gbẹ́ ilẹ̀ ẹ buyọ̀ sínú rẹ̀ ẹ gbé iṣẹ́ ìsì ẹ wàá da iyọ̀ bò ó ẹ sì wàá da yẹ̀pẹ̀ bò ẹ bomi wọn ọtán àṣẹ sẹ́nu ọ̀nà ṣọ́ọ̀bù àtúnṣe sáàrin inú ṣọ́ọ̀bù ọ̀rọ̀ bùṣe alájẹ ọba máa wá ìwọ́tọ̀ ọba wá ṣiṣẹ́ ìyá ẹ máa jáde káàkiri o ọlọ́run yóò máa málájẹ ètì ẹ wá ọlọ́run yóò máa málájẹ ètì ẹ wá ọmọ ò ní kú àyà ò ní kú àṣírí ni ẹ sọ kó de ní orúkọ mi ọmọ yín tí ń bá ẹ sọ̀rọ̀ ní Lukman ọmọ Àyẹ́dàrí bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ẹ lọ wá kẹ́ǹgbè akèrèǹgbè kódà kọ́sà ti jẹ́ akèrèǹgbè kò kú dandan kó ṣe dẹ̀ǹdẹ̀ ẹbu tó ń wò yìí bù sínú akèrèǹgbè kó búyọ sí kábíyèsí ọlọ́run omi àgbàrá òjò ni ẹ máa bù sí tó bá di ìgbà ẹ̀rùn tí ó bá sí omi àgbàrá òjò mọ́ omi odò tí ń sàn ẹ máa bù sí tí omi odò ó bá sàn mọ́ omi odò tẹ́tí mọ̀ pé kì í gbẹ ẹ máa bù sí omi yìí ó máa gbẹnú kèrèǹgbè yìí o yóò máa gbẹnú ẹ àásò kọ́lẹ́gbẹ̀ẹ́ kan kódà gẹ́gẹ́ bí májẹ̀mú rẹ̀ ẹnu ọ̀nà ṣọ́ọ̀bù làásù mọ́ kò pín dandan kí kèǹgbè yìí kó tóbi ju ó ẹ sáàrà sókọ́ ẹ lè fi nǹkan gáárù ẹ̀ ṣẹ́rí tí omi yìí bá ti ń kán yóò máa kán omi lábẹ́ tẹ orí rẹ̀ sí kó máa fi ra orí kó máa fọwọ́ ra orí rẹ̀ mọ́ kó máa fi ra omi yẹn mọ́ orí rẹ̀ alájẹ tí ọ máa wá kódà kọ́ ọ má sí ní ṣọ́ọ̀bù wọ́n máa wá ó di mélòó alẹ́ gbádùn mi àní dúkìá àwọn bàbá wa ni.
èèyàn ní ilẹ̀ tó fẹ́ tà ẹ máa gbọ́ mi o ṣe rí tàǹgìrì yìí nígbà tẹ́ ti bu ẹbu yìí sí tẹ́ ti dì ní òwú dúdú ẹ ní dì ní àdìtán o ṣe rí ìtẹ́rì sí ṣọ́ọ̀bù yìí ẹ dìra gbogbo ara ẹ̀ kínníkínníkínní débi pé tàǹgìrì yìí ò ní hàn ṣùgbọ́n èyí tó jẹ́ pé orí ilẹ̀ lẹ́fẹ́ rì mọ́ ẹ ní di gbogbo ara ẹ̀ ládì patán ẹ ń tẹ̀lé mi tẹ́ bá ti di gbogbo tẹkàn ti dì í ẹ di gàtà débi pé tàǹgìrì yẹn máa hàn ṣùgbọ́n ẹ rí i pé tàǹgìrì tó kajé òun ni kẹ́ ẹ lò ẹ ń bẹ̀rẹ̀ pé tàǹgìrì wo ló kajé ṣé funfun ara rẹ̀ yẹn kó fín dáadáa ẹ mọ̀ tó máa kó fín kó pọ̀ lára rẹ̀ dáadáa òun ní jẹ́ pé ó fín ṣé rí ilẹ̀ yìí ẹ gbìyànjú kẹrí pẹ́ẹ́rí kíní mọ́ orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ yẹn ẹ wàá rí sáàrin ilẹ̀ náà ṣẹ́rẹ́ ìtẹ́ rí sáàrin ilẹ̀ yẹn ẹ jẹ́ kí yọ̀ dùn òun dáadáa jà àwọn yòókù lọ ẹ fi yọ̀ sísàlẹ̀ àwọn èyí tẹ́ rí káàkiri o ṣùgbọ́n èyí tẹ́ rí máàrin ẹ jẹ́ kí yọ̀ ti ọ̀ pọ̀ jù dáadáa ẹ wàá bò ẹ bomi wọn gbogbo ẹ̀ ṣe àwọn pàjọ́ náà márùn igun kéní igun kejì igun kẹta igun kẹrin àárín ilẹ̀ ẹ rí mọ́ ṣùgbọ́n ẹ jẹ́ kí yọ̀ ti ẹ̀ kọ́ pọ̀ dáadáa kẹ bomi wọn gbogbo ẹ̀ ní agbára ọlọ́run yóò darí àwọn ẹni retí ọ̀rọ̀ àtúbẹ̀ ọdún mélòó ẹ máa bá nǹkan àní dúkìá àwọn àgbàlagbà ní. ewé tètè pọ́nlá ìṣọ́ra mbẹ́mbẹ́ ọ̀wọ̀ tó gbóná jẹ́njẹ́n mbẹ́mbẹ́ àásọ̀rọ̀ àdúgbò ní ẹ má pariwo kẹsẹ̀nu kẹ́mú ẹni tó bá fẹ́ kẹ́kọ̀ọ́ àìmọye àkáǹtì ògùn ní bẹ lọ́wọ́ rẹ̀ àìmọye ògùn lójoogun lọ́wọ́ bàbá rẹ̀ tàló fún tó ọjọ́ ajá àǹfààní ẹ̀ dídìrín kámọ́sí ẹ̀gbọ́n mi kan wọ́n ní àwọn ògùn tí wọ́n máa filẹ̀ lórí kíní kì í pé gbìyànjú kọ́ dá ikọ̀ tèmi mọ̀ Lukman ọmọ Àyàndáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà gbogbo ohun tí mo bá kà kalẹ̀ mi ò yọ ọ́ kù mi ò sì fi kún bó ṣe jẹ́nu tested and confirmed dẹ́wò ó dùpẹ́ fọlọ́run ìrìn wá kọ́sítọ́mà o ṣé kò dúpẹ́ ni ìgbà tí wọ́n ní ohun tí wọ́n bá filẹ̀ lórí afẹ́fẹ́ kò rí bẹ́ẹ̀ ìwọ ò ṣe pé èbó ló nírọ́ èbó tó ṣe fóònù tó ń lò ṣé bí ìmọ̀ kan ni wọ́n fi ṣe èyí àwa náà jogún lọ́wọ́ àwọn tó bí òun làwa filẹ̀ yìí kádùá òfin lè máa bá wọn ní sàárè tí bàbá tiẹ̀ wọ́n ní ẹni tó jogún fá tí ọ̀fẹ́ kú mọ́ ẹni tó ní fábọ̀ lòún wá wà nígbà tó bá ní tiẹ̀ tó níwò ní filẹ̀ ìwọ náà ní jogún ògùn bàbá ẹlòmíì ni ẹ lọ dán wò bí a sọ̀rọ̀ mi kì í fomi tó gùn àní bàbá ṣe ń da taari ẹnu màá ní má dà sẹ́nu omi tó gùn jagajaga ìkejì ẹkùn atọ́bàtẹ́lẹ̀ ọ̀kan lọ́mọ of Benin àwọn èèyàn máa fẹ́ tani wọn wá ń porí ẹ̀ báyìí ẹni tí ń porí òun ti gbọ́rọ̀ mi ìní dákun ẹ̀ ẹ jẹ́ kí n sẹ́nu mi kẹ́lẹ́mú láàrin yìí kílẹ̀ yọ jẹ́ part 1 ṣe rí ní orí ewé yìí tẹ́ bá ń gbọ́ gbogbo ọ̀pọ̀lọpọ̀ prógráàmù mi ìbẹ̀lẹ̀ ẹ̀sẹ̀ máa mọ sẹ́tà ń filẹ̀ ewé kọ̀ọ̀kan tá a bá ń ja wá tá a máa sọ pé èyí báyìí àṣírí ewé yìí ẹ jẹ́ ká sọ díẹ̀ lára ẹ̀ àsọpa mọ̀ nípa gbogbo ẹ̀ tán o torí tó bá débò míì àwọn ọ̀jọ̀gbọ́n pọ̀ káàkiri ìwọ̀nba tó yí àwa lára ẹ̀ á sọ díẹ̀
bàbá tó débò mú wọn tún sọ pé ewé yìí tó nìyí bí wọ́n tún ṣe é ṣeré èyí tí jẹ́ pé èèyàn ń kẹ́kọ̀ọ́ nìyẹn ẹ lọ dán wo ẹ dúpẹ́ fọ́lọ́run ọṣẹ rẹ̀ ń bọ̀ tùràrí rẹ̀ ń bọ̀ lọ́fíńdà rẹ̀ ń bọ̀ ẹ wo alẹ́ ń gbádùn mi nọ́mbà wo lẹ lè fi bá mi sọ̀rọ̀ lórí WhatsApp +2348032983298 eléyìí ẹ̀sẹ̀ àwọn oògùn inúwé làwa ń sọ fún yín o àwọn oògùn ìgbà táwa ti wà ní kéékèèké ọyá máa gun máa lọ yìí pọ̀ máa dì í ọyá ẹ lọ́ọ́ rí mọ́bẹ̀ fún tí wọ́n sì dúpẹ́ pé iṣẹ́ báyìí òun la ṣe yìí o bọ́mọ kìí ṣe kọ́ nǹkan nu ọmọ kékeré tó jókòó táwọn àgbàlagbà tí ń bá àwọn àgbàlagbà á ṣiṣẹ́ tọ́kẹ́kọ̀ọ́ ọ̀dọ̀ àwọn àgbàlagbà táwọn àgbàlagbà ránṣẹ́ tí wọ́n wá gbé nǹkan àgbàlagbà sọ́dọ̀ rẹ̀ ni wọ́n ń pè ní pé bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ọmọ tó kẹ́kọ̀ọ́ ọ̀dọ̀ àwọn àgbàlagbà ni tí nǹkan àgbà sì yé tọ́rọ̀ àgbà yé tó tún mọ̀rọ̀ àgbà sọ òun ni wọ́n ń pè ní bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà tẹ́lẹ̀ mi ìbá pè é ní bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà tó ọba ti gbọ́ Lukman ọmọ Àyẹ́dáre kìí ṣèmí o yọ yẹ gbogbo wa ṣe rí nọ́mbà tí wọ́n kọ́ wíwù ẹ̀mú ọ̀dọ̀ kò séèfù ẹ̀ mo ní +2348032983298 nọ́mbà méjì náà nọ́mbà mi tẹ́ ẹ bá ti pè é tí ọ̀lọ́ ìsìn lórílẹ̀‐èdè Nàìjíríà ni ẹ jẹun fún yín nítorí léde bẹ̀rẹ̀ náà kan sí +22954651929 àwọn èèyàn lérò pé tibẹ̀ náà yí àtọ̀ lẹ́nu méjì rẹ̀ mo ní tó dùn kejì lẹ́ni ó lè já àǹfààní ṣàrà pé tàkọ́kọ́ 28 lọ parí ẹ̀ eléyìí 29 wọ́n tẹ̀léra wọn ni bẹ́ẹ̀ pé méjèèjì lọ́wọ́ kan yọ wọlé +22954651929 +22954651928 àkọ́kọ́ tí gbogbo yín mọ̀ nìyẹn. Tẹ́bá wa fẹ́ bá mi sọ̀rọ̀ jù orí ti 3298 yẹn ibẹ̀ ni ẹ ti máa bá mi sọ̀rọ̀ jù ti Nàìjíríà yẹn. Ẹ bá ọmọ ẹ fẹ́ ṣèbéèrè lórí ìrìn àjò yín owó lẹ́ẹ̀ fi ṣèbéèrè. Ẹ fẹ́ gbìyànjú lórí ìrìn àjò ara yín ni pé bóyá ìyàwó ti wọlé ọkọ látọjọ́ tó ti pẹ́ àbí àrùn ara tí ń da ìrìn àjò rú tó jẹ́ kí èèyàn tètè rọ́nà lọ kà sí wa àìsàn lọ́hùn onígbìyànjú ni wá. Òun tẹ́ bá gbédé wájú wa tá a bá nímọ̀ nípa rẹ̀ á sọ fún yín pé àbá yín ṣe é. Ẹ̀yin tọ́nà yín bá jì tẹ́ bá ní àbá yín gbé yín fún DHL ẹ̀yin lẹ́sàn owó rẹ̀. Ẹni tọ́nà rẹ̀ ọ̀bá sì jì yọ wá gbà lọ́dọ̀ wa àbẹ̀ ní kábọ̀ gbé fún ní mọ́tò ẹ̀ san owó rẹ̀. Adára fún yín o yọ yẹ yín kò ní yí ẹ lẹ́ o tẹ́nìkan bá ní òun lọ́mọ ọṣẹ́ bàbá ọgbọ́n tọ́jọ́ Lukman ọmọ Àyẹ́dáre pé òun lọ́mọ ọṣẹ́ wọn ìfà ọmọ ọṣẹ́ kankan lẹ́ o ṣùgbọ́n tó bá jẹ́ pé ní orílẹ̀-èdè Benin mo ní àwọn èèyàn tó bá ti kọjá ọmọ Balógun bàbá Àlàkẹ́ bàbá Sẹ̀límù àwọn èèyàn mẹ́ta tí mo kà kalẹ̀ yìí àtúnfi yàyà aláwẹ̀ òṣìṣẹ́ Nàìjíríà mú ó ti travel out ṣùgbọ́n ọ̀rọ̀ tó bá sọ abẹ́ge tó bá ti kọjá àwọn èèyàn mẹ́rẹ̀ẹ̀rin yìí kò sọ̀rọ̀ mbẹ́ tẹ́nìkan bá ní láti bìkan síbi kan ìmọ̀ ń pa rẹ̀ orílẹ̀-èdè Benin làwọn tí ń wí ìwà o orílẹ̀-èdè Benin ni yọ̀yọ̀ wa kò ní yé ẹ lẹ́ iṣẹ́ tí mo fi lẹ̀ yìí Aworo sàn-án ni tó dáa gan torí pé àìmọye òǹtajà ọ̀pọ̀lọpọ̀ ti wéèsì owó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn béèrè pé àwọn táwọn fẹ́ tàbí mọ́tò nǹkan mọ̀ dáadúró ni wọ́n tẹnu kẹ́mú ń bọ̀ ẹ̀yin náà jàǹfààní ti yín ẹ̀yin ẹ̀sà wà létí gbọ̀ ṣe ti gbọ́ wọ́n bá ti dọ́wọ́ yín lónìí ẹ máa pín WhatsApp group wà o ẹni tó bá fẹ́ join mo ní WhatsApp group life spiritual solution 10 olómi tútù ọba ìràwọ̀ 11 ṣàwọn kó di 21 11
ṣé ẹni tá a bá fẹ́ wo àwọn eléyìí ọ̀fẹ́ ni ẹ̀ ní sanwó ṣùgbọ́n ẹ̀ láǹfààní kẹ́ béèrè béèrè kankan ẹ̀ kàn jẹ́ mẹ́mbà bákan náà gbogbo àwọn sẹ́ta ti fi sílẹ̀ ẹ̀ láǹfààní àti tètè máa rí gbà lásìkò ṣùgbọ́n kan wà ń bẹ tó jẹ́ pé yàrá àṣírí ni à ń pè ní home spiritual solution home spiritual solution yàrá àṣírí yìí tí a bá lálàá tí òye yóò lè béèrè ń bẹ yóò sì gbọ́ solution rẹ̀ láì gbà kankan lọ́wọ́ ẹ̀ tàbí sẹ́mi náà lọ́ fẹ́ béèrè tá àti ìfisílẹ̀ á fún lọ́fẹ̀ẹ́ á tún ṣàlàyé ẹ̀ fún yékéyéké ní home spiritual solution 5,000 naira lẹ́ẹ̀fì wọbẹ̀ ẹ sì máa san 5,000 lóṣù sẹ́mi lẹ́ẹ̀fì wọbẹ̀ ẹ sì máa san sẹ́mi lóṣù ẹlòmíì béèrè pé owó yìí wá pọ̀ ọmọ yìí tó ń fi ra dátà kò sì jẹ́ nù tọ́ bá wà pé wúlò fún ọ jọyìn rẹ̀ á dára fún wa o.